kéré o èyí làwọn ìròyìn tó gbòde lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí rédíò ìta fàájì ti ṣàwọn jọ fún ìgbádùn yín ń ṣe ní kẹ́ ẹ wá nǹkan fìdílé Faith Adébọlá ló ń ròyìn. Fún ìgbà àkọ́kọ́ àjọ jambu ti kéde èsì ìdánwò àṣedánrawò táwọn akẹ́kọ̀ọ́ ṣe láàrin ọjọ́ mẹ́ta péré. Bẹ́ẹ̀ ni o ẹ ó rántí pé ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kẹrin yìí ni àwọn akẹ́kọ̀ọ́ bíi 200,000 tí wọ́n fẹ́ kópa nínú ìdánwò jambu èyí tí àjọ náà fẹ́ fi mọ bí ìlò ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà fún ṣíṣe ìdánwò jambu ṣe máa rí. Ọjọ́ yẹn ni wọ́n ṣèdánwò náà. Ó jọ pé ìdánwò yìí kẹ́sẹ̀ járí lásìkò yìí torí láàrin wákàtí 72 ìyẹn ọjọ́ mẹ́ta péré èsì náà mà ti jáde. Wọ́n lára làgbà Nyesom Wike ò yá gidigidi o. Fídíò kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ara èèkan olóṣèlú ẹgbẹ́ PDP nì tó tún jẹ́ mínísítà fún olú ìlú ilẹ̀ wa ìyẹn Àbújá lọ́wọ́lọ́wọ́ amòfin Nyesom Wike tó ti ṣe gómìnà ìpínlẹ̀ Rivers lánàá. Òjòjò ń ṣe ògún ara ògún ò mà lè, bó tilẹ̀ jẹ́ pé bàbá náà ti ní kò rí bẹ́ẹ̀. Àmọ́ fídíò ọ̀hún táwọn èèyàn ń wò tí wọ́n ń sọ síra wọn lásọgbà lórí ẹ̀rọ ayélujára nǹkan ń ṣàlàgbà Wike o, àfi kó kún fàdúrà. Wọ́n ti dáná sun o. Ta ni wọ́n dáná sun? Ta ló dáná sun yàn? Ọkùnrin kan báyìí mà ní, kò sẹ́ni tó morúkọ ẹ̀. Wọ́n lọ́kùnrin náà fẹ́ jí ọ̀kadà gbé. Àwọn kan tí ẹ̀nà ó ti jí i gbé. Wọ́n níbi tó ti ń sá lọ lọ́wọ́ ti bà á nílùú Makurdi ìpínlẹ̀ Benue lèyí ti ṣẹlẹ̀. Làwọn ọmọ irinwó bá ṣùrùbò nígbà tí wọ́n mú ọkùnrin ọ̀hún. Wọ́n gbé táyà kan lọ́rùn. Ó di nọ́kẹ̀ù. Wọ́n ṣèdájọ́ kò dúró gbẹ́jọ́ fún un. Wọ́n sì dáná sun pátápátá. Eégún ló léwájú ìwọ́de ní Kwara. Àrà mẹ́rin ìrílẹ̀ yìí o nípínlẹ̀ Kwara tí olú ìlú rẹ̀ jẹ́ ìlú Ìlọrin, ìlú tí wọ́n ló jìnnà síná tó súnmọ́ àlùjọ́nà pẹ́kípẹ́kí. Àmọ́ nílùú Òmù-àrán gan lèyí ti ṣẹlẹ̀. Eégún ló léwájú àwọn tó ń fẹ̀hónú hàn tako owó iná ẹ̀lẹ́ńtíríìkì tó gbẹ́nu sókè lọ́dọ̀ wọn. Àwọn ará ọ̀run ní digbí làwọn wà lẹ́yìn ara ayé lọ́tẹ̀ yìí. Ohun tẹ́nìkan ò wá tí ì mọ̀ ní bóyá eégún ń sanwó náà mọ̀nàmọ́ná tàbí wọn ò san. Tó ibi ìlarídé fún ti ìròyìn péréte tó ń lọ lọ́wọ́. Ẹ má ṣe kúrò lórí ìkànnì yìí. Ẹ pàdé wa fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn láìpẹ́. Ẹ sì tún lè tẹ̀lé wa kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìta fàájì lórí YouTube, Facebook àti TikTok wa. Títí dìgbà náà, ire lójú owó ń rí.